àwa kọ́. Bàbá ẹgbẹ́ àwa kọ́ o. Bàbá ẹgbẹ́ kan ló lọ jẹ́ràn pé bàbá ẹgbẹ́ àwa kọ́. Bàbá ẹgbẹ́ àwa kọ́. Bàbá ẹgbẹ́ àwa kọ́ o. Bàbá ẹgbẹ́ kan ló lọ jẹ́ràn pé bàbá ẹgbẹ́ àwa kọ́. Ká má ṣe yé pàdé ẹgbẹ́ ẹlẹ́rọ. Ká má ṣe yé pàdé o. Bàbá ẹgbẹ́ wa máa ṣòṣọ́ èsì ká má ṣe yé pàdé. Ẹlẹ́rọ ń kọ́lé àwọn fami sí. Ẹlẹ́rọ ń kọ́lé àwọn fami sí. Ẹlẹ́rọ ń rá ọmọ ìlú òyìnbó. Ẹlẹ́rọ ń rálé àwọn fami sí. Alọ́jèrè ìwé o àtẹ̀fọ́. Àìṣólòṣì ẹni ọgbọ́n fowó gún lọ́wọ́. Àìṣólòṣì ẹni ọgbọ́n fowó gún lọ́wọ́. Ẹlẹ́rọ sani mí ẹlẹ́rọ lọ̀rẹ́ mi. Àìṣólòṣì ẹni ọgbọ́n fowó gún lọ́wọ́. Àìṣàkọ̀dà ẹni ọgbọ́n fowó gún lọ́wọ́. Àìṣólòṣì ẹni ọgbọ́n fowó gún lọ́wọ́. Ẹlẹ́rọ sani mí ẹlẹ́rọ lọ̀rẹ́ mi. Àìṣólòṣì ẹni ọgbọ́n fowó gún lọ́wọ́. Àdébẹ̀ kò dùn ní wá ẹgbẹ́ ẹlẹ́rọ. Àdébẹ̀ kò dùn ní wá o. Àwa yìí ṣe àwa yìí ṣàdébẹ̀ kó bàjẹ́. Àdébẹ̀ kò dùn ní wá. Má sọ pé ò ṣẹgbẹ́. Kẹ́yìn má sọ pé ò ṣẹgbẹ́ o. Ẹgbẹ́ ń bò ẹgbẹ́ ń fẹ́fẹ́ láṣìírí. Ẹ má sọ pé ò ṣẹgbẹ́. Nígbà tí àwọn ẹni wọ́n dé ní ìgbà. Bàbá ilé báyìí sí. Báyìí sọ̀rọ̀ àmì Thank you.
fún ẹgbẹ́ wa ní Golden Women. Golden Women. Golden. Orúkọ yín mà. Orúkọ tèmi ni Ìyábọ̀ Ọláẹgbẹ́. Ọláẹgbẹ́. Báwo lẹ ipò wo lẹ dì mú nínú Golden Women? Mo jẹ́ olóyè kí n ti gbàgbé má àǹtí mi ní PRO. ẹ̀yin ni PRO Arẹ́gbẹ́dàsà. Arẹ́gbẹ́ anídìí Arẹ́gbẹ́ àbójú ń tì wọ́n ni bójú ṣe ń tì wọ́n lójú ń tà wá náà. Orúkọ yín mà. Orúkọ tèmi ni Ọmọlọ́lá. Ipò lẹ́dì mímọ̀. Akọ̀wé ẹ̀mí ẹgbẹ́ nìyẹn. No second no meeting. Kí ibi bàbá táwa bá ṣe àjọyọ̀ lénìí Chief Abiodun Olóyèdè aka Ifá White ẹ pàtàkì fèmí nù báwo ni wọ́n ṣe jẹ́ sí? Wọ́n jẹ́ bàbá fún olórí ẹgbẹ́ wa. So a lè rí i pé ó ń try gan fún olórí ẹgbẹ́ wa àtàwọn àtàjọ ọmọ ẹgbẹ́ gbọ́ lọ́pọ̀ ká sínú bàbá yìí wọ́n ṣe bàbá òṣì fún wa. A ṣe ní pé lọ́dún yìí o àwa tó kọjá but a pọ̀ but lọ́dún yìí ẹgbẹ́ yẹn ti fi ẹsẹ̀ múlẹ̀ lọ́dún yìí àfẹ́ fi ẹ̀mí ìfẹ́ pé ká fi jẹ́ wọn sí àṣewá. Ẹ bá wa kọrin fún ọ pé bàbá o bàbá o bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Ọlọ́run dá bàbá sí fún wa. A ní bàbá kan bàbá ara tó mọ ìyẹn mọ kò fi wá ṣeré bàbá ara tó mọ ìyẹn mọ ó ṣètọ́jú wa bàbá ara tó mọ ìyẹn mọ. Ẹ bá bá mi yín lẹ́la tó nìjọ la ẹlẹ́ kọrin kẹ́ ẹ̀ má dàkẹ́ kọjá ẹ ṣe gan-an ni ẹ bá mi ṣàdúrà pé láṣẹ Èdùmàrè ọdún tó ń bọ̀ àṣojú ẹ̀ ni. Ní agbára Ọlọ́run lágbára Ifá lọ́dún tó ń bọ̀ a máa péjú ṣe. Àṣẹ. Ọ̀tàwà nígbà lọ́dún ìgbà tó máa péjú lọ́dún tó ń bọ̀. Àṣẹ. Àṣàwátì o àdílé káre àrùn kórè àfòyá ibi o àdìgbò lábúrú sẹ́nì kọ̀ọ̀kan. Àṣẹ ẹ ṣe gan-an ni God bless you. A fi gbogbo àsìkò tí a bá wà ọ̀sán ni àárọ̀ ni alẹ́ ni òru ni ṣùgbọ́n bí táwa yìí sìn ọ̀sán la wà Nàìjíríà la wà ń bí a fi kí gbogbo wa papò dédé àsìkò yìí ọ̀dọ̀ bàbá mi Ifá White la ṣe wá ọ tí a ti ń ṣe ọdún tí wọ́n ti ṣe ọdún táwa náà ti bá wọn ṣe ọdún Ifá bẹ́ẹ̀ ni eléyìí tí wọ́n máa ń ṣe ní ọdọọdún tọdún yìí tún dùn ó tún dín gbọ́ngbọ́n nínú ìgbàládùn àgbẹ̀ tọdún tó ń bọ̀ láṣẹ Èdùmàrè ó máa dùdú báyìí lọ ní báyìí a wà pẹ̀lú àwọn ìyá wa àti ń jó látàárọ̀ ẹgbẹ́ ẹlẹ́rọ láti mọ̀ pé ẹgbẹ́ ẹlẹ́rọ Alájẹsọ. Mọ́mì ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín ẹ bá mi dárúkọ yín. Èmi ni Mrs. Ọ̀ṣùndẹ́rìó olórí ẹgbẹ́ ẹlẹ́rọ Aládé so. Aládé ibo ni Aládé sọ̀nù wà mà. Ó wà ní abẹ́ Owódé Ìjàpọ̀ Ifọ̀ ní Ògùn state lọ́rùn. Mọ́mì wa kejì ń kọ́. Orúkọ tèmi ni Àjọkẹ́ Àyẹ̀ni National Secretary. Báwo ni dáàdi ṣe jẹ́ sí yín? Dáàdi wa jẹ́ bàbá ẹgbẹ́ wa látìgbà tí adẹ ti fi wọ́n jẹ bàbá ẹgbẹ́ gbogbo ẹ̀ ń lọ létòlétò wọ́n dẹ̀ ń ṣe ojúṣe wọn fún wa so a dúpẹ́ ní ọwọ́ wọn ọdọọdún tá a máa ń wá sí ibi báyìí láti darapọ̀ mọ́ wọn láti wá aṣọ́dún ayọ̀ àti àlàáfíà náà ni a fi ń dé ilé adẹ̀mbá bàbá wa pẹ̀lú ìdùnnú. Mọ́mì wa bá wa ṣàdúrà pé láṣẹ Èdùmàrè lọ́dún tó ń bọ̀ á tún péjú ṣe báyìí lọ. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wá lọ́dún tó ń bọ̀ ẹsẹ̀ wa pé ojú wa pé ẹnikẹ́ni ò ní sọnù nínú wa àtún máa lékún nínú ọlá nínú ìmọ̀ nínú òye lágbára àní sọmọnù ọkàn wa balẹ̀ àwa lọ́dún àtúwálẹ̀ mi àlàáfíà ara wa Ọlọ́run ò ní gbà àṣẹ àfíà ọkàn wa balẹ̀ ọlọ́lá áwùlá wàtá ìlà bìlàdì. Ẹ bá fún wọn ní slang ẹlẹ́rọ yẹn kó tó di pé. Alọ́kun náà o alọ́kun náà alọ́kun náà alọ́kun náà alálùbáríkà níwé àtẹ̀fọ́ kílà ń lọ kílà ń lọ àtàlà ń lọ kílà ń lọ àtàlà ń lọ ẹ ṣe mo kọ́kọ́ rò pé lẹ́ni mo kọ́kọ́ rò pé ìlú obìnrin nìkan ni mi bí ọmọ bàtí wọ́n á rí dáàbò máa rí egun la tó ń kẹ́yìn ìgbàlẹ̀
lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún yìí àjọṣe àtúnṣe tẹ̀lé ìtọ́mọ̀tọ́mọ náà ṣe dáadáa bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò wá pátápátá. Bọ́lájí Àdìsá Olóyèdé. Olóyèdé báwo lẹ ṣe jẹ́ sí dádì sà? Ẹ̀gbọ́n Samson Abíọ́dún Olóyèdé tá a wá ṣe ọdún fún. Lórí pé kò ní ìdí ẹni tẹ̀sí wọ́n jọra wọn. Ọmọ ìyá dùn ní. Ọmọ ìyá dùn ní o kíkú má pa kíkú má pọ̀ ọmọ ìyá mi ọmọ ìyá dùn ní. Ọmọ mi orúkọ yín fún ma. Kúdírátù. Kúdírátù kí ni ma? Àdùnní báwo lẹ jẹ́ sí bàbá Ifá White ẹ̀gbọ́n ẹbí wọn mà dà ẹ̀gbọ́n bára wọn ṣe ẹbí rere lẹbi ẹ̀yìn o ẹbí rere àti dáwàkà dáàdì ẹ bá mi ṣàdúrà fún bàbá olóyè Abíọ́dún Olóyèdé Ifá White ẹ bá mi ṣàdúrà fún. lágbára Ọlọ́run àdúrà mi ní pé oníbọdún ìṣàjùmọ̀ lágbára. àṣẹ. tí ọdún yìí ó tó dùn tèṣì lọ lágbára Ọlọ́run tó tún bá aláyé á tún dùn tọ́jú ìlànà àṣẹ gbogbo ata wálé ní a tún máa péjú ṣe lọ́dún tó bọ̀ alẹ́ sí wa alẹ́ sí ọmọ lágbára Ọlọ́run gbogbo ara òní níwá ara kì í lólókun ara òní níwá ara kì í nọlọ́sà ara òní níwá ọkọ̀ wa balẹ̀ àrùn olù àní ṣàwátì lágbára Ọlọ́run àní ṣàìsàn ojú òní tiwa gbogbo apátápátá nígbàdá máa máa délé ìdùnnú àtàrí la máa bá ní tàdí mẹ́rin kàtó wọlé ọkọ̀ wa balẹ̀ ojú òní tiwa Ifá White náà kò ní bọ́dún ṣàṣeyọrí àti ìlú a máa yọ wá ṣe ewé já oníṣègùn wa gbogbo àgbà tẹ bá fún tó ń ṣáájú gbàgbà ọwọ́ àmà pàgbọ́n ọwọ́ àmà fún wọn lára lọ́wọ́ dìgbò yá àmọ̀dún gbogbo àwọn máa wá dúpẹ́ Ọlọ́run tó ti ṣe láṣeyọrí ìbúra ṣàṣeyọrí àwa dàgbà á dògbò gbogbo àgbójúsùn kan ọmọ pátápátá ìbúra àwa dàgbà máa dògbò ó ti fi wá pẹ́ láyé tó kò ní ṣáájú mi kú pẹ̀lú ògbọ́n ọkùnrin náà balẹ̀ èmi náà fọ́ pa ọmọ gbogbo àtàwọn ṣe ọdún yìí àdélé pẹ̀lú ayọ̀ àtàlàfíà ọmọ wa balẹ̀ ojú òní tiwa àdéjà àmọ́ kò ní kó alágbọ̀rọ̀ lọ. àṣẹ màmá ẹ bá wa fohùn àṣẹ sí ní ṣókí. àdúrà wa gbà àṣẹ àṣẹ ìwà máa jẹ àṣẹ ilé wa dára àṣẹ tí wa kò ní bàjẹ́ àṣẹ ilé wa kò ní túká àṣẹ sórí kálukú kò ní bàjẹ́ àṣẹ àdó ọmọ wa àṣẹ àdúpẹ́ lọ́wọ́ àṣẹ.